Yìí tó lè máa sọ nǹkan kẹ́ bá ń lọ sábàlá àwísí oyún comment section ẹ bá ń tẹ congratulations Lateef Adédìméjì and Adébímpé congratulations Lateef Adédìméjì and Adébímpé ẹ jọ̀ọ́ torí pé tí wọ́n bá gẹ̀ẹ́sì inú tèmi gan lónìí kò ní kọsẹ̀. ọ̀gọ̀rọ̀ àwọn òṣèré orí ìtàgé ilẹ̀ wa tí màá fi hàn yín lẹ́yọ kọ̀ọ̀kan ni wọ́n ti kalẹ̀ èèyàn sínú gbọ̀ngàn tí Lateef Adédìméjì àti aya rẹ̀ Adébímpé Oyèbádé tí wọ́n ti bẹ̀rẹ̀ Thanksgiving pé Ọlọ́run yọ àwọn kúrò nínú ẹgbẹ́ àgàn ó sà wọ́n dọlọ́mọ. ẹ̀yin abiyamọ ayé ẹ̀yà kọ́kọ́ gbàdúrà fúnra wa ká gbàdúrà fáwọn ọmọ wa àwọn ọmọ wa tó jẹ́ pé àwọn náà ń fojú Ọlọ́run fọmọ bíbí ẹ bá ń sàmì àdúrà sí comment section Ọlọ́run ọba yóò bá wa mú àwọn náà kúrò nínú ẹgbẹ́ àwọn àgàn yóò fi wọ́n sínú ẹ̀ńtọ́ lọ́mọ láyé mò ń bọ̀ yín mọ̀ ṣó wọn fún yín lẹ́yọ kọ̀ọ̀kan ǹjẹ́ lẹ́jẹ́ mọ̀ pé àwọn báńsà tún lé àwọn kan jáde àwọn wo ló lé jáde mò ń bọ̀ náà ibẹ̀ dùn gbẹgbẹ kan sí. To wonder. I am so happy. I am so blessed, and I want you guys to join me in thanking God for the triple blessings. tẹ́ ẹ bá gbàgbé lóṣù May 1st 2026 eléyìí tá a wáyé lọ́lọ́run bùn Lateef Adédìméjì àtọmọ Bímpé ló bùn wọn ní ìbẹ̀ta tá a sì ti sọ fún yín pé nínú oṣù August ni ìkómọjáde ti wá bẹ̀rẹ̀ program alákọ̀ọ́kọ́ ni Thanksgiving mò ń bọ̀ kí n tún wá fáwọn òṣèré orí ìtàgé ilẹ̀ wa tí wọ́n wá kí n tún wá fi hàn yín ẹ wo báwọn báńsà bí wọ́n ṣe lé Regina Chuks ìkànnì ara àwọn òṣèré orí ìtàgé ilẹ̀ wa wọn ò jẹ́ ọ wọlé kí ló dé tí wọn ò fi jẹ́ ọ wọlé mò ń bọ̀ náà. ẹ wo inú àwọn òṣèré ń dùn o torí gbogbo wọn ń bá wọn yọ̀ wọ́n ń bá wọn dúpẹ́ ẹ wo èèyàn ọmọ Mercy Aigbe òun náà wà tó jẹ́ wípé oríṣiríṣi àwọn òṣèré orí ìtàgé ni wọ́n wá ǹjẹ́ ní Mercy Aigbe náà wá tàbí ó wá ǹjẹ́ ní Fúnkẹ́ Akíndélé wá tàbí ó wá ẹ máa wò ẹ jẹ́ ẹ máa fi hàn yín ṣùgbọ́n ẹ sá ti rí i pé ọmọ Mercy Aigbe yẹn jù wọ́n ó wá síbi occasion náà ibẹ̀ la tún ti rí èèyàn Portable Ṣáàzù Okotua ẹ ti mẹ́rin tí mò ń sọ èèyàn Àṣàbí Simple èèyàn Pami Baby tẹ́ ẹ bá sá ti rántí àwọn nǹkan tó tẹ́ fi rántí ni mo fi ń mú yín sí òun náà wọ aṣọ ẹbí mo ti sọ fún yín gbà náà eléyìí ké wọn ò tí ì bẹ̀rẹ̀ ìnáwó gangan o Thanksgiving lélẹ́yìí o mo sọ fún yín mo ní wípé ìnáwó tá à ń sọ yìí once in town ni ìnáwó ìkómọ àwọn ìbẹ́ta ẹ̀yin náà ti rí èèyàn ọkọ Tóyìn Abraham òun náà wá kí ló dé tí ò fi mú Tóyìn Abraham lẹ́yìn ẹ ṣáàjà àmọ́ bá lọ mo sọ fún yín mo ní wọ́n Ajẹ́yẹmí lẹ́ ń wò mo ní once in town ni nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ tẹ́ fẹ́ witness ṣe rí lẹ́yìn Thanksgiving talẹ́ yìí ìnáwó kan tí wọ́n ń bọ̀ tó jẹ́ pé yóò mìlú tìtìtì èyí ò ní ìkómọjáde gangan àwọn àbẹ́ta ẹ̀yin ọ̀bí àmọ́ ẹ subscribe sórí YouTube channel yìí o kẹ́ ẹ má bàa miss gbogbo àwọn gist àwọn inú àwọn òṣèré orí ìtàgé inú wọn ń dùn tí wọ́n ń bá wọn dúpẹ́ tí wọ́n ń bá wọn yọ̀ ẹ wo Mama Rainbow ẹ̀yin náà mọ̀ pé Mama Rainbow wọ́n ti di olùdarí ìjọ títúmọ̀ sí pé wọn ò lè máa bá wọn wọ aṣọ ẹbí mọ́ lọ́jọ́ wọn wọ ẹ̀rí pàṣọ àdúrà ni màmá wọ̀ wá bí occasion títúmọ̀ sí pé àwọn náà wá bá wọn yọ̀ wọ́n wá bá wọn dúpẹ́ nítorí múrù màmá ohun tí wọ́n ti pé bíi 80 tí wọ́n gbéra kúrò nínú gbọ̀ngàn ilé ìjọsìn wọn tí wọ́n wá bá wọn yọ̀ yẹ kẹ́ ẹ mọ̀ pé nǹkan oríire ni gbogbo àwọn èèyàn pátápátá ní Nàìjíríà ni wọ́n bá wọn yọ̀ ẹ máa tẹ congratulation sínú abala àríwísí o káwa náà fi bá oníire yọ̀ ká fi bá wọn dúpẹ́ o gbogbo ẹ wo ẹ subscribe sórí YouTube channel yìí o torí pé láàrin bíi ìgbà tí wọn kò mọ jáde gangan
mo ń padà bọ̀ wá sọ fún yín ṣùgbọ́n ká kọ́kọ́ fi hàn yín nǹkan tí ń lọ níkànnì ayélujára. Ẹ wo àwọn òṣèré orí ìtàgé ilẹ̀ wa tí wọ́n ń kí ìyá Rainbow bí wọ́n ṣe ń dọ̀bálẹ̀ fún wọn sẹ́mu pé màmá ti dàgbà màmá ò lè. Ẹ wo Bẹ́yù ìyẹn òsì Bẹ́yù eléyìí tó máa ń ṣe curiosity makes me ask àbí kí ló kọ tó máa ń pe show rẹ̀ òun náà wà kódà níbi tó le dé bí àwọn òṣèré orí ìtàgé ṣe wá làwọn content creator náà wá bí oríṣiríṣi bí àwọn kàmọ́ oríṣiríṣi àwọn content creator náà ti ẹ̀ wá torí pé sẹ́rí àwọn méjèèjì táwọn èèyàn Lateef Adédìméjì àti Ọmọbímpé àwọn èèyàn sóò nífẹ̀ẹ́ wọn débi pé inú wọn dẹ̀ ń bá wọn dùn wọn dẹ̀ ń bá wọn dúpẹ́ kódà àwọn tí ò mọ̀ wọ́n ń bá wọn yọ̀ nígbà tí wọ́n bímọ ńgbà náà gbogbo yín náà lẹ́rán ti May 1st débi pé ìròyìn náà bó ṣe kan gbogbo ẹni tí ò dá wọn mọ̀ gan ó ṣe fídíò fi bá wọn dúpẹ́. Ẹ wá sọ fún mi bó làwọn tó wá jẹ́ Nollywood actress àti actor bó wọn ò ṣe wá ní lọ láti lọ bá wọn yọ̀. Ẹ wo mo fẹ́ lè sọ pé bóyá inú Madam Sajẹ ló dùn jù lónìí. Ẹ wo mọ̀mọ́ sáà jó ni àbí ìgbà apá wọn ni grandma náà lásìpè wọn torí pé àwọn náà ni ń kó gbogbo àwọn ọmọ léńjẹ nínú industry àwọn náà ni màmá wọn sẹ́ẹ̀ mọ̀ náà pé màmá dáadáa gbogbo yín náà lè mọ̀ pé màmá dáadáa ni màmá inú wọn máa dùn sí nǹkan rí ní màmá Madam Sajẹ yìí ló fi jẹ́ yí pé ẹ fẹ́ lè rí ẹni tí ó sọ pé òun ò láìkí màmá yálà nínú industry ni tàbáwá tá a jẹ́ fáǹsì olólùfẹ́ àwọn Nollywood yìí látàrí pé inú màmá máa dùn sí nǹkan rere ẹ sì nǹkan rere níbi kan rere ẹ sì lè má bà wọ́n bẹ́ẹ̀. Ẹ wo Jídé Abúbọ́nà èèyàn àpàdé Ọmọbímpé gangan tí wọ́n sọ pé múra sí òun náà wà gbogbo àwọn ènìyàn tí Jídé Abúbọ́nà ọba tiẹ̀ wà tá ni ọba tiẹ̀ tún wá tó jẹ́ pé pàdé ẹ̀ gangan ni Adébímpé Oyèbádé àwọn òṣèré orí ìtàgé tọ́pọ̀ ní wọ́n wá tí wọ́n wá bá wọn yọ̀ tí wọ́n wá bá wọn dúpẹ́. Ẹ wo ẹ máa bá ń tẹ congratulation torí mo fẹ́ ẹ máa tẹ congratulation ṣàbàlà àríwísí ká máa fi bá wọn dúpẹ́ ká máa fi bá wọn yọ̀. Ẹ dẹ̀ má gbàgbé ẹ subscribe sórí YouTube channel yìí o torí wípé kẹ́ ẹ má bàa mí ìsìn tó fẹ́ ṣẹlẹ̀ o. Ìnáwó àgbà ìyanu ń bọ̀ tí gbogbo yín tẹ́ sì rí ẹ wo inú tèmi náà dùn fún wọn èmi náà bá wọn yọ̀ mo bá wọn dúpẹ́. Ẹ ṣe àfídíò kọkànlá kọkàrò kẹ́ tẹ congratulation mo fẹ́ máa rí congratulation yín lábára àwísí ẹjọ́ congratulation Adébímpé Oyèbádé congratulation.